Mo kí yín pé ẹ káàbọ̀ sí orí ètò wa lẹ́ẹ̀kan sí ẹ kú dédé ìwòyí. Wọ́n sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ ti ń kàn sí wa lórí ètò wa yìí. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀ fún àwọn ọ̀rọ̀ ìwúrí àti àǹfààní tí ẹ ń rí jẹ lórí ètò yìí. Olúwa tí mo bá yóò máa ràn wá lọ́wọ́ sí ohun tí mo ṣáà ń sọ ni pé kí Ọlọ́run kí ó ṣáà ti di gbígbé ga nínú ayé olúkúlùkù wa. Lónìí kí ó tó di pé a ó tún tẹ̀síwájú láti fi ọ̀rọ̀ ìyànjú èyí tí Olúwa fi sí mi lọ́kàn láti tún lè fi bá ẹ̀yin ọmọ Ọlọ́run sọ̀rọ̀ lónìí. Ẹ jẹ́ kí a gbàdúrà ká fi gbogbo ṣáájú, ká fi Ọlọ́run ṣáájú. Ọlọ́run ẹ̀mí mímọ́, ẹni tí ó ní ọgbọ́n, tí ó ní òye, tí ó sì ní ìmọ̀. Ǹjẹ́ mo béèrè fún ọgbọ́n ọ̀run àti ìṣíníyè tí ó gbòòrò lórí ọ̀rọ̀ rẹ ju ti àtẹ̀yìnwá lọ. Ìwọ ni Ọlọ́run ọ̀ni tí ó ní ìtumọ̀. Túmọ̀ ọ̀rọ̀ rẹ Olúwa gẹ́gẹ́ bí àṣẹ rẹ àti gẹ́gẹ́ bí ìfẹ́ rẹ. Kí ọ̀rọ̀ rẹ kí ó má ṣe dá wa lẹ́bi, ṣùgbọ́n ká rí ìdáláre àti ìrànlọ́wọ́ àti ìbùkún nínú ọ̀rọ̀ náà fún ògo ìwọ Ọlọ́run Baba. Ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Ṣàmì dáadáa, àmín. Lónìí a ó jọ jíròrò lórí kókó pàtàkì kan. Bẹ́ẹ̀ ni, lórí kókó pàtàkì kan. Bóyá ìwọ náà ti ń béèrè lọ́wọ́ ara rẹ pé tí wọ́n bá tilẹ̀ ṣe ìgbéyàwó, ọ̀nà wo ni mo lè gbé gbà? Kí ni àwọn tí ó yẹ láti lè ṣe ká sọ pé òkè o, mo tẹ̀ fẹ́ lágbájá? Kí ni àwọn àkíyèsí wa? Kí ni àwọn tó yẹ kó kíyèsí kó tó di pé mo fẹ́ ṣe ìgbéyàwó? Bóyá nípa àwọn àìṣe àkíyèsí wọ̀nyí ó mú kí ìṣòro kí ó dé bá wa. Bí ọ̀rọ̀ ìbá ṣe tẹ̀síwájú sí, mo gbà ládùúrà pé Olúwa yóò túbọ̀ máa fi yé wa sí. Ohun tí mo ń sọ sàní pé kó tó di pé a rí àǹtí kó tó di pé ẹ̀yin náà rí bọ̀dá, nǹkan kan ló fà yín mọ́ra. Ǹjẹ́ o tilẹ̀ béèrè lọ́wọ́ ara rẹ pé báwo ni láti ẹ̀ ṣe pàdé? Sista Kẹ́mi, ọ̀nà wo lágbègbè tá tẹ̀ fi jẹ́ tọkọtaya? Ǹjẹ́ o tiẹ̀ béèrè lọ́wọ́ ara rẹ gan kó o tó sọ pé tọ̀, èmi àti Ibrahima Olúwa ṣe wá lọ́kọ àtìyàwó ara wọn? Ìṣòro tí ọ̀gọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ní lónìí òun ni àìbéèrè lọ́wọ́ Ọlọ́run kí ó tó di pé a fẹ́ ara wa. Àìbéèrè lọ́wọ́ Ọlọ́run torí pé ìkíní ni wípé ó wù mí, mo fẹ́. Bíbélì wípé arákùnrin kan alágbára ni, Sámsónì lórúkọ rẹ̀, àkàndá ènìyàn ni. Ọlọ́run fi nǹkan kan sínú ayé arákùnrin tó bẹ́ẹ̀ gẹ́ tí ayé kò mọ̀ dí rẹ̀. Ṣùgbọ́n lọ́jọ́ kan ó lọ sí ìdílé lọ fẹ́yàwó, ó lọ sí ìdílé ọ̀tá. Ó lọ sí ìdílé ọ̀tá wọn gẹ́gẹ́ bí Ísírẹ́lì àti àwọn Fílístínì ní àkókò ìgbà náà. Wọn à ń ṣe ọ̀rẹ́ ara wọn rárá, ọ̀tá ni wọ́n jẹ́. Ṣùgbọ́n arákùnrin yìí lọ sí ìlú wọn. Ó wá rí arábìnrin kan tí ó fẹ́ tó lẹ́wà lọ́pọ̀lọpọ̀. Ó sì bá a sọ̀rọ̀. Ó sì sọ pé òun fẹ́ gẹ́gẹ́ bí ọkọ àti aya. Wọ́n fẹ́ fẹ́ra wọn. Inú àwọn aráàlú yẹn dùn. Fífẹ́ tí wọ́n fẹ́ kí ó fẹ́ ọmọ wọn kì í ṣe láti lè ṣàǹfààní fún, ṣùgbọ́n láti lè jẹ́ okùnfà tí wọ́n ó lò láti lè mú kí wàhálà ó dé bá Ísírẹ́lì ni. Ṣùgbọ́n Ọlọ́run ṣí ó yí padà. Ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa pé nígbà tí Sámsónì padà wálé,
ó sọ fún bàbá àti ìyá rẹ̀ ó sì rí fún wọn pé tán bàbá mo ti rí arábìnrin kan mo fẹ́ fẹ́ ó wù mí gidigidi. Samson ta ní ó ní àwọn ará Filistini ni ọmọ ìlú yẹn ni ó wù mí ìfẹ́ rẹ̀ ti kó sí mi lórí. Bíbélì wípé bàbá àti ìyá rẹ̀ kò sì mọ̀ pé máa bọ̀ bàbá àti ìyá wọn kò sì mọ̀ yí pé láti ọwọ́ Ọlọ́run wá ni. Bẹ́ẹ̀ ni Judges 15 from 14-15. Now tí a bá wò ìdí tí Ọlọ́run fi jẹ́ kí Samsoni kí ó fẹ́ àwọn ọ̀tá ó yàtọ̀. Ta ni ẹni tí ó jẹ́ olùrànlọ́wọ́ rẹ lọ́wọ́lọ́wọ́ báyìí? Ṣé o ti fẹ́ ọ̀tá ẹ̀? Ṣé o ti fẹ́ ọ̀tá rẹ lọ́kọ? Ìyàwó tó gbé sílé ṣé kìí ṣọ̀tá rẹ ló jẹ́? Nítorí pé àìbèrè lọ́wọ́ Ọlọ́run kí a tó fẹ́ra wa. Kí l'Ọlọ́run wí nípa arákùnrin tó gbé sílé tàbí tó gbé ọ sílé? Ẹ fẹ́ra yín tẹ̀ ìwà rẹ̀ yí padà, olóhun drọ́ọ̀gì ó mu gbó, olóhùn mọ̀tẹ́lẹ̀, igbó ń kóbìnrin, olóhùn mọ̀tẹ́lẹ̀, ó ti yọ wọ́n wà. Ìgbà tí àkójọ ń fẹ́ra yín lójú ọ̀nà kò rí báyìí, ṣùgbọ́n nísìnyí ó ti yàyàkúyà. Ẹlòmíì tó bá máa fẹ́ sọ nípa ọkọ tó gbé sílé yóò sọ pé olórí burúkú tó gbé ò sílé. Nígbà tí olórí burúkú gbé ọ sílé ò sì jókòó tì. Àbí kí ni níbo ló yà ọ̀nà wo ló gbígbà láti béèrè lọ́wọ́ ta ni pé Àdùkẹ́ òun l'Ọlọ́run yàn fún mi? Bọ̀dá ǹjẹ́ o tilẹ̀ béèrè lọ́wọ́ Ọlọ́run ìpè Sisi Clara níyàwó ẹ̀? A ò béèrè. Ojú la rí, ìfẹ́ ojú ló rí. Ìgbà tóbìnrin yẹn tó change powder tó wá sí pati báyìí onìkan lórí rẹ̀ wá bẹ̀rẹ̀ sí yí òṣòro ayé ẹ̀. Ìwé wọn ní ojú dáradára lé ẹ̀tàn wà, ẹwà sì já sí asán. Ẹwà ló fẹ́, ò fẹ́ ìwà. Ó béèrè lọ́wọ́ Ọlọ́run ni. Nípa bíbèrè lọ́wọ́ Ọlọ́run tá a bá bẹ̀ ọ̀gọ̀rọ̀pọ̀lọ̀ látún parọ́ látún tẹ́ra wa jẹ. Tẹ́ bá bí wọ́n lé ọ̀pọ̀lọpọ̀ sọ pé òun fi lọ Ọlọ́run. Ọ̀nà wo ló fi gbà fi ọ̀nà rẹ lọ Ọlọ́run kó o tó lọ́kọ? Pásítọ̀ mo mórúkọ wọn at least orúkọ àwọn bíi 4-5 tó ń fẹ́ mi nígbà yẹn. Mo mórúkọ wọn tọ̀ pásítọ̀ lọ. Eléyìí tí mo sì wá fẹ́ ni gbogbo wọn sọ pé òun lọ́nà. Sórí rẹ̀. Èyí tí wọ́n sì pè lọ́nà òun ló ti sá kúrò ńlé. Èyí tí wọ́n pè lé ọ̀nà fún òun ló dá ọmọ àti gbogbo nǹkan ó fi sílẹ̀ fún ọ tó bẹ́ẹ̀ lòmíì lọ yìí. Ọ̀nà nìyẹn àbí? But àwọn pásítọ̀ yẹn mo gbàgbọ́ pé Ọlọ́run wí okay. Tó bá wá rí bẹ́ẹ̀ Ọlọ́run kì í purọ́. Ìwé mọ́ ní ká má ṣe fi wèrè pé Ọlọ́run lẹ́jọ́. Ọlọ́run yìí sọ̀rọ̀ kó má dúró ti ọ̀rọ̀ rẹ̀. Ètò Ọlọ́run òun nìyí. Ìwé máa sọ fún wa pé kò tọ́ láti jẹ́ kí ọkùnrin náà kí ó dá nìkan máa gbé. Ó sì dá ẹnìkan tí ó dàbí rẹ̀ fún. Ó yá arákùnrin sọ̀rọ̀ báyìí. Bẹ́ẹ̀ ni irọ́ kìí ṣe máì tẹ̀tì débẹ̀ yẹn. Lórúkọ Jésù Olúwa yóò ràn wá lọ́wọ́. Ọ̀rọ̀ tẹkinọ́lọ́jì yìí yóò dára. Bẹ́ẹ̀ ni. Máa gbọ́ òun. Olúwa mú ọkùnrin náà. Yes. Yes. Olúwa fi àṣẹ fún. Olúwa fi àṣẹ fún ìpé òkè o. Ohun tó ṣẹlẹ̀ ní pé inú oko tá a fi ọ sí máa ṣe àgbéyẹ̀wò rẹ̀ máa tún ṣe kó sì máa jẹun tó wà níbẹ̀. Ádámù ti wà nínú ọgbà Édẹ́nì ó tó ọjọ́ bíi 3 kan. Kí ló wá ṣẹlẹ̀? Nínú Genesis orí 2
ẹsẹ̀ ìkejìdínlógún. Genesis chapter 2 from verse 18. Ó kà báyìí pé Olúwa sì mú gbogbo ẹranko ìgbẹ́ tí ó ti dá, wọ́n mú wọn kọjá níwájú Ádámù láti sọ lé orúkọ. Orúkọ tó Olúwa kọ, wọ́n ní gbogbo wọn sì kọjá níwájú Ádámù. Ádámù sì fún wọn ní orúkọ. Nínú gbogbo orúkọ gbogbo àwọn ẹran tí ó kọjá níwájú Ádámù, wọ́n ní kò sí ìkan tí inú Ádámù yọ sí láti lè pè ní ìyàwó. Tó ń gbọ́ báyìí ẹranko. Ǹjẹ́ inú àwọn tí wọ́n ṣe ìgbéyàwó pẹ̀lú ajá láyé òde òní ṣé nǹkan ò máa ṣe wọ́n? Irú àwọn tí wọ́n ṣe ìgbéyàwó pẹ̀lú ajá àti àwọn tí wọ́n ṣe ìgbéyàwó láàrin ọkùnrin àti ọkùnrin bí ajá náà ni. Àbí àwọn tó ń ṣe ìgbéyàwó láàrin obìnrin àti obìnrin bí ajá náà ni, torí pé Olúwa lòdì sí wọn. Bíbélì pé àwọn ènìyàn wọ̀nyí ẹranko ni wọ́n, nítorí pé wọ́n sì jẹ́ ẹranko, wọn wúlò fún yàn. Ádámù kò rí ìkankan nínú àwọn ẹranko láti lè sọ pé olùrànlọ́wọ́ ni. Ẹ jẹ́ á bira wa léèrè, ṣé o ti fẹ́ ẹranko níyàwó? Ó ní o mọ̀. Bọ̀dá tó ń lù ọ́ lójoojúmọ́ tójú rẹ̀ fi ń wù ẹranko ni. Àwẹ̀ tó tí wà tí ẹ̀ ń jà lójoojúmọ́ èékánná ti báyé rẹ̀ jẹ́ ẹranko ni. Alájà ìgbìlà ẹranko ni. Ìwà kìnìún ló wà nínú ẹranko ni. Ṣùgbọ́n ètò Ọlọ́run kò fẹ́ kí ènìyàn kí ó fẹ́ ẹranko. Ṣùgbọ́n àwọn ìwà ẹranko ni Sátánì wá jù sí àárín ìgbéyàwó. Bẹ́ẹ̀ ni ìwà ẹranko. Torí náà Ọlọ́run ó tún wa ṣe. Wá wò ìgbéyàwó tá ò fi lọ Ọlọ́run, tá fẹ́ máa fi ọgbọ́n orí tá fẹ́ fi máa ṣe. Kí nìdí? Béèrè lọ́wọ́ ara rẹ̀. Kí nìdí tí mo tiẹ̀ fi fẹ́ Sister Ronke? Òwò mọ̀ nínú ara rẹ̀ ìdí tó fi fẹ́ o. Torí pé ó lówó lọ́wọ́, torí pé ó náwó fún ọ, torí pé ó wá láti ìdílé olówó. Bẹ́ẹ̀ ni kì í ṣe ìwà ló fẹ́, kì í ṣe ìfẹ́ ló fẹ́. Wá wo àṣírí Ọlọ́run o. Wá wo àṣírí Ọlọ́run. Ǹjẹ́ o mọ̀ pé Ọlọ́run tí a ń sọ̀rọ̀ rẹ̀ tí ó mọ ohun gbogbo, tí ó sì lè ṣe ohun gbogbo, Ọlọ́run tí ó máa ń fi adùn oyin tó fi ń pamọ́ sínú àpáta. Ẹni ẹ ṣe àkíyèsí ìwà àwọn tí wọ́n lẹ́wà, ìwà àwọn ọkùnrin tàbí obìnrin tí wọ́n lẹ́wà. Ìwà àwọn á máa dára ju obìnrin tàbí ọkùnrin tí wọ́n lẹ́wà lọ. Ó lè jẹ méjìlá bá àlàdé. Ẹwà ló fẹ́, ìdí nìyẹn tí ìyàwó rẹ̀ ò fi gbọ́rọ̀ sí ọ lẹ́nu. Ẹwà ló fẹ́, ìdí nìyẹn tọkọ rẹ̀ ò fi gbọ́rọ̀ sí ọ lẹ́nu, tó jẹ́ pé gbogbo ènìyàn ló fẹ́ ní. Ẹ̀wọ̀n tí ẹ̀ ní ìwà rẹ̀ báwo ni ńgbà tó jẹ́ ẹranko ni. Ẹwà rẹ̀ ló fẹ́. A ní ẹnìkan ọkọ rẹ̀ ṣe ìlú tán dáadáa. Wọ́n sì máa bá wọn parí ìjà. Ọlọ́pàá fẹ́ mọ́kọ lọ ló wá sọ fún ọ̀gá ọlọ́pàá ìkọ́sẹ́bù pé it's just like that sometimes. Kì í ṣe ìgbà gbogbo ló máa ń lù mí, ó kàn jẹ́ pé tó bá ti gùn náà ni. Ní ọlọ́pàá obìnrin wá sọ pé wà arábìnrin tó o bá jẹ́ ká mú ọkùnrin yìí lọ ó lè pa ọ́ sílé. Ẹ má mú lọ torí pé bàbá àwọn ọmọ mi ni, mo sì nífẹ̀ẹ́ rẹ̀. Ìfẹ́ sí ẹranko tó fẹ́ pa ọ́. Kí ni kókó pàtàkì gan tó rí? Ìwọ ló lè dáhùn ẹ̀. Ṣebí wọ́n nìkan ló wà láàrin ìgbéyàwó. Lẹ́ẹ̀kan sí a lè sọ fún wa ká lè máa tẹ́ra wa. Ìgbéyàwó mo fi lọ pásítọ̀ wa sọ pé bẹ́ẹ̀ ni mo sì ní káwọn àwọn dáàdì mi kó ń gbàdúrà, àwọn mọ́mì mi kó ń gbàdúrà, wọ́n lóhun ni. Ǹjẹ́ ìwọ fúnra ara rẹ kí l'Olúwa fi hàn ọ́ lórí ìgbéyàwó yìí? Kí l'Olúwa ní kó o ṣe? Ìwà ọkọ tàbí ìwà ìyàwó yìí ǹjẹ́ Olúwa fi àṣírí hàn ọ́?
kò yí ọmọ torí pé wọ́n ti sọ pé àti bẹ̀rẹ̀ wọ́n ti ẹlòmíràn sọ pé mọ́mì mi ti lọ káàkiri bẹ́ẹ̀ ni mọ́mì mi ti rìn kiri gan-an wọ́n sọ pé ibi táwọn rìn dé wọ́n ní lágbájá ni ó ti gbàgbé pé mọ́mì rẹ̀ ò sọ pé Olúwa ó níbi tó ń rìn dé lọ́dọ̀ oṣó lọ́dọ̀ àjẹ́ lọ́dọ̀ babaláwo lọ́dọ̀ oníṣègùn wọ́n lòun ni báwo ni wọ́n àṣẹ ní sọ pé òun nígbà tó jẹ́ pé ìránṣẹ́ èṣù ni bẹ́ẹ̀ ni ìránṣẹ́ èṣù ni wọ́n á sì ṣe lágbájá wọ́n á wo ògo ayé rẹ̀ ẹjẹ́ á fi eléyìí ránṣẹ́ sí i láti lè má jẹ́ kó o ṣe rere kí ìgbésí ayé rẹ̀ ó mọ̀ bá ní láárí àtìgbà tó ti lọ́kọ tó sì ti láya wo ibi tó bọ́rọ̀ ayé rẹ̀ dé ó kàwé lóòótọ́ ṣùgbọ́n ọlá ìwé ò sí lára rẹ̀ ó ń ṣiṣẹ́ lóòótọ́ ṣùgbọ́n ohun tó ń fowó iṣẹ́ ṣe ò mọ̀ ó lè mọ̀ torí pé ohun tí a bá ní kí lágbájá lọ́rọ̀ máa sọ pé ok òun báyìí ni mo fẹ́ kó o ṣe o wọ́n ní tí ìwọ bá gbọ́ràn ìwọ yóò jẹ èrè ilẹ̀ náà Olúwa sọ fún Ádámù wá òun kò dáa bí ìwọ nìkan ṣe ń gbé èmi ò fún ní olùrànlọ́wọ́ tí ó dàbí rẹ olùrànlọ́wọ́ 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 lobìnrin jẹ́ fọ́kùnrin títí ẹ ò bá rí bẹ́ẹ̀ ìpè ti yí padà ohun tí Bíbélì pè ní pé ìwọ obìnrin o olùrànlọ́wọ́ ni kó jẹ́ fún ọkùnrin ìdí wo ló fi láti jẹ́ olùrànlọ́wọ́ ọkùnrin yóò lè dáṣe gbogbo ẹ̀ ojúṣe iṣẹ́ tiẹ̀ ó yàtọ̀ sí tiẹ̀ olùrànlọ́wọ́ ni wípé a ti fún ní iṣẹ́ láti ṣe tiẹ̀ ní láti lè mú owó wálé láti lè fi tọ́jú ìwọ àtọmọ tiẹ̀ ní láti lè wà ní ipò láti ṣàbòbò ìdílé yín láti lè jẹ́ kí ìdílé yín lè wà ní àlàáfíà tiẹ̀ ní láti tọ́jú rẹ̀ tiẹ̀ ní láti ràn án lọ́wọ́ olùrànlọ́wọ́ ni ní ìgbà ìṣòro láti jọ jíròrò láti lè jọ sọ̀rọ̀ báwo ni ìgbésí ayé wa ó ṣe dára ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí olùrànlọ́wọ́ ti di ọ̀tá bẹ́ẹ̀ ni oníkálùkù ń ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ olùrànlọ́wọ́ a lè bá sọ̀rọ̀ wáò má bá mi sọ̀rọ̀ in fact ẹlòmíì lẹ́tà ni wọ́n fi ń bá ara wọn sọ̀rọ̀ lẹ́tà nínú ilé tí Olúwa sọ pé àwọn méjèèjì yóò sì di ẹyọ kan ó ronú ara ẹ̀ ń bọ́ lógún tẹ̀ ti wá báwo lógún tẹ̀ ṣe wọnú ìdílé yìí èmi àti lágbájá ò rí báyìí tẹ́lẹ̀ màá sọ díẹ̀ nípa ohun tó lè ṣe okùnfà ìkíní nínú ohun tí ó lè ṣe okùnfà tí Sátánì lè tètè rán wọ àárín ìgbéyàwó ní kíákíá òun náà ni nípa sísọ ìfẹ́ di tútù nípa sísọ ìfẹ́ di tútù ìfẹ́ àkọ́kọ́ ní ìfẹ́ afẹ́ra wa láti ojú ọ̀nà díẹ̀ ọ̀yà ìlọ sí restaurant ẹgbẹ́ra wọn yí kiri this is my boyfriend this is my girlfriend kìíní kan fine ìfẹ́ ojú ọ̀nà ìgbà tẹ́ wá wò ó tẹ́ fi wá gbéra yín wọlé àtòjú ọ̀nà ló wo obìnrin tí ń sọ pé in fact ó ti fi yẹn gàn fáwọn ọ̀rẹ́ ẹ̀ pé mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run in fact Ọlọ́run yẹn kọ́lá fún mi ni ìwò báyìí ló ṣe ń kẹ́ mi lójú méjèèjì kí n tiẹ̀ tó béèrè ó ti ṣe ó ń fi ọ̀rọ̀ ìfẹ́ tó ń bẹ láàrin ìwọ àti ọkọ tóbi òun sọ láàrin àwọn ọ̀rẹ́ rẹ̀ tó fi láti máa wú wọn lórí pé Olúwa ìwọ tó yan irú ọkùnrin báyìí fún lágbájá ìyàn fẹ́mi náà o bẹ́ẹ̀ ni bákan náà lọ́kọ náà ń fi ọ́ yan gàn láàrin ẹbí láàrin ẹgbẹ́ láàrin ọgbà ìpèsè Victoria in fact mi ò bá sí ń bẹ̀ mo mọ nǹkan tí Victoria lè ṣe lóòótọ́ ni ẹ fẹ́ràn ara yín débẹ̀ ni ṣùgbọ́n kí ló wá mú kí ìfẹ́ náà wá di tútù kí ló wá paná ìfẹ́ ohun tí ó yára láti pa iná ìfẹ́ ní kíákíá ní tí o fẹ́ gbọ́ àìgbára ẹni gbọ́ àìgbára ẹni gbọ́ Sátánì ó wà rán ìránṣẹ́ kan
iyèméjì lórúkọ rẹ̀ ń jẹ́. Tó bá ti ran wọnú ìgbéyàwó, iyèméjì ó a máa mú kí èròkérò kó a máa rìn nínú ọpọlọ. Kí ló dé tí lágbájá ò tí ì dé? Kò lè tí ì wọlé, o mọ̀ bóyá ó wà pẹ̀lú àwọn báyìí, ó wà pẹ̀lú àwọn báyìí. Lára rẹ̀ wà máa gbóná. Níwọ̀n àdìgbé ẹni tó yẹ tó ti ń kí tẹ́lẹ̀ àdìá ẹ̀ka àbò báwo níṣẹ́. Ó wá di pé ó wá wọlé, ìrẹ̀wẹ̀sì wá dé bá ọ torí pé ẹnìkan ti wá sọ̀rọ̀ sí ọ létí tí ṣe ẹ̀mí iyèméjì láti máa sọ fún ohun tí ò ṣẹlẹ̀. Mo sì pé fóònù kí ló dé tó fóònù ilé ìjà ṣe rí bátìrì fóònù yẹn ti flat. Ẹ̀mí yóò sọ fún mi pé irọ́ ló ń pa tí ẹ lọ wà pò rẹ̀ wo tẹ́ẹ̀sì fóònù rẹ̀. Iyèméjì ó wà níbi tó ti lọ ń change tàbí ó wà ní bathroom ló tètè lọ wo fóònù rẹ̀ ló ń wo text. Iyèméjì wo text wo last call ẹ̀ wo tó dé. A máa sọ fún ẹ pé irọ́ ló ń pàṣẹ ẹ̀. Ìfẹ́ yẹn á wá bẹ̀rẹ̀ sí í ṣe kí ni o, a máa dínkù. Now ọkùnrin yẹn yóò wá bẹ̀rẹ̀ pé kí ló dé tí òfin bẹ̀rẹ̀ ẹ wo mi ò ní jẹ́ kálí kan wá fojú mi rí kíní kan lọ́sàn-án gan àwòkú mo yà àwọn tó ń wò ó ń bẹ̀ yẹn. Irú èròkèrè wo ni kí ló dé wẹ́ndì ìgbà wo lélẹ́ bẹ̀rẹ̀? Ìfẹ́ ó ti ń di tútù, ìfẹ́ ń di tútù. Ìfẹ́ ọjọ́ sí kò gbóná bíi ti tẹ́lẹ̀ mọ́. Ìfẹ́ tó gbóná láyé àkọ́kọ́ gbàtà ẹ̀ṣẹ̀ gbéyàwó, breakfast in bed díẹ̀ kẹ́tọ́ lọ síbi iṣẹ́ mo ti ṣe kọfí àti toast ẹ̀rí àjẹun. Gbàtó tún lọ náà hey how are you? Níbo nífẹ̀ẹ́ òun wà mọ́? Àǹtí ṣe bíbọ̀ ọ̀dá yìí tó gbé lọ kọ́ọ̀tù nísìn ṣe bóun ló sọ pé Olúwa wí lọ́jọ́ sí? Ṣe bóun ló sọ pé òun lolúwa rán sí ọ? Bọ̀dá obìnrin tó fi ń yangàn yìí fún àwọn ẹgbẹ́ àti fẹ́ àwọn ọgbà ṣe bó sọ pé Ọlọ́run ló yàn án. Ṣóun náà ló sì ṣe bí eléyìí tó jáde àtọmọ. Kí ló fà á? Ìfẹ́ di tútù. Nígbà tí ìfẹ́ bá sì di tútù, ìṣòro á máa dé. Olúwa ní kí Jọ́ọ̀nù kó kọ̀wé sí ìwé Éfésù sí àwọn ìjọ. Nínú ìwé Revelation chapter 2 yẹn ló wá sọ fún pé gbọ́ mo rí iṣẹ́ yín o, mo mọ̀ bí ẹ ṣe kórìíra àwọn ìwà ìbàjẹ́. Bẹ́ẹ̀ ni èmi náà kórìíra àwọn ìwà ìbàjẹ́, ṣùgbọ́n ohun kan ni mo rí wí sí yín o. Òun náà ni wípé ẹ ti kọ ìfẹ́ ìṣáájú sílẹ̀. Kíkọ ìfẹ́ ìṣáájú sílẹ̀ a máa mú kí ìṣòro kó wọ àárín ìgbéyàwó ní kíákíá. Kí la lè ṣe? Ṣé báyìí la ṣe máa bá lọ? Àtúnṣe wà. Ìwé Éfésù orí 5 verse 22 ó sọ fún ìwọ obìnrin bọ̀wọ̀ fún ọkọ rẹ̀, tẹríba fún gẹ́gẹ́ bí ìjọ àti gẹ́gẹ́ bí Ọlọ́run. Tó bá lè tẹríba fún, tó fi sí ipò ọlá, tó yàn láàyò, ohun tó kì í ṣe tẹ́lẹ̀ bẹ̀rẹ̀ sí wá ń ṣe. Èébú tó ń bu mọ́ bù mọ́. Èpè tó ti gbéṣẹ́, èpè tí ń jà, òun ni ò ṣe jẹ́ kó rówó sílẹ̀ láti fún ọ. Òun náà ni ò lè jẹ́ kó rántí àti tọ́jú ọmọ. Má wàá ṣépè fún, má máa súre fún. Wá tẹríba fún. Bẹ́ẹ̀ ni wá tẹríba fún. Ó lè má sọ pé ìtẹríba fún ká ní ẹni tó lágídí ó lè pọ̀dà ní sùúrù jẹ́ kí n kọ́ ní nǹkan tó ṣe. Àwọn tó lè dojúkọ nípa ìtẹríba. Arábìnrin kan wá, ó wá gbàdúrà lọ́dọ̀ Ọlọ́run. Olúwa kọ́ mi ní ohun tí n ó ṣe láti lè jẹ́ kí ọkọ mi kí ó fẹ́ràn mi. Olúwa kọ́ mi ní ohun tí n ó ṣe láti lè jẹ́ kí ọkọ mi kí ó
kí ó fẹ́ràn mi. Lẹ́mí Ọlọ́run sì wá kọ lóhun tí ó ṣe. Olúwa sọ fún mi pé ìkíní ohun tó ní láti ṣe tẹríba fọ́kọ gẹ́gẹ́ bí ìlànà àti àṣẹ Olódùmarè. Ó ronú pé kóun tẹríba ọkùnrin yìí kóun tẹríba fún. Àwọn ọmọ ìjọ máa ń gbé gbóná fúnra wọn tóun bá sọ méjì mọ̀ òun sọ mẹ́ta. Olúwa ní rárá lọ tẹríba fún. Níbo ni ó ti bẹ̀rẹ̀ tẹríba? Ẹ̀mí máa sọ fún mi pé tó bá ti jí láàárọ̀ lóòótọ́ lẹ́jọ́ jí kúnlẹ̀ sẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀dì yìí kí olówó orí mi ẹ káàárọ̀ sà. Tó ń bá lọ ṣe lé ìgbà tí ní báyọ̀ fohùn kò láìkẹ́ ẹ̀mí ìwọ ṣáà lọ ṣe. Lóòótọ́ Ọlọ́run kì í purọ́. Arábìnrin yìí gbà láti ṣe ìfẹ́ Ọlọ́run. Olóhùn jí láàárọ̀ kùtù òun dìde òun sì ṣe gẹ́gẹ́ bí ẹ̀mí Ọlọ́run ṣe darí. Ó kúnlẹ̀ kí ọkọ rẹ̀. Ọkọ wò ó láti ìsàlẹ̀ dókè pé bí ẹni pé kì í ṣe èèyàn. Ọkọ ó pòṣé. Òun á dìde ó lọ sí kitchen níbi tó ti fẹ́ lọ ṣe oúnjẹ breakfast. Ẹ̀mí yẹn wá sọ fún yín pé ó tún padà lẹ́yìn ìgbà tó bá ṣe oúnjẹ tán gbé oúnjẹ yẹn breakfast in bed lọ gbé fún un. Wá wo ohun tí Ọlọ́run ṣe o. Bí ẹ̀mí mímọ́ ṣe ń sọ pé kó ṣe ó sì ń kọ lé ohun tí ó ṣẹlẹ̀. Ẹ̀mí mímọ́ sọ fún un wípé tó o bá gbé oúnjẹ fún láàárọ̀ yìí kò ní í gbà á kò sì ní í jẹ ṣùgbọ́n lọ gbé fún un. Nígbà tí ò ní í gbà àbúrò tí ṣe ìwọ lọ ṣe. Lóòótọ́ nígbà tó ń ṣe oúnjẹ yẹn òun lọ gbé breakfast in bed o. Ó ní ọkọ yẹn kàn rọra dìde lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀dì ló sì pòṣé ló lọ. Ìpè tó bá jẹ́ pé eléyìí tí wọ́n sọ fún ọ nìyẹn kó wá fi oògùn sóúnjẹ pa mí láàárọ̀ kùtù. Ìwọ irọ́ ló pa oògùn rẹ̀ ò ṣiṣẹ́. Arábìnrin inú rẹ̀ bàjẹ́ gidigidi láti Olúwa sórí tìjú tó kó mi sí. Bó ṣe tẹ́lẹ̀ ni bó ṣe sọ̀rọ̀ yẹn òun ó ti sọ mẹ́wàá. Ẹ̀mí Ọlọ́run sọ fún mi pé dára tó bá tún dọ̀là ṣe bẹ́ẹ̀. Arábìnrin lóun ṣe fódìdí ọ̀sẹ̀ kan tóbìnrin ọkùnrin yóò jẹun. Kò jẹ́ yóò ṣe oúnjẹ tọ̀sán yóò ok. Ó dé stage kan oúnjẹ tó ń ṣe òun ló end láti jẹ fún rẹ̀. Lẹ́mí Ọlọ́run wá sọ fún mi pé nísinsìnyí lọ bẹ̀ pé gbogbo ẹ̀ṣẹ̀ tí mo ti ṣe lágbádá dáríjì mi. Torí pé arákùnrin yóò sọ kankan láti bẹ̀rẹ̀ ṣáà lọ bá sọ̀rọ̀ dáríjì mi. Láàárọ̀ kùtù ó kí lóòótọ́ ó sì pé pé lágbádá. Ìyàwó àtọkọ la jẹ́ náà. Kí ló wá ṣe? Ohun tí ọkùnrin náà ṣe ni pétọ̀ ó dà tẹ́ ò dẹ́ sọ̀rọ̀ dìde tó bá fẹ́ dìde náà amọ̀ra amókè. Ṣùgbọ́n ẹ̀mí Ọlọ́run nítorí pé ó ti rí ẹ̀mí mú akọlù ọkùnrin kò jẹ́ kọ́kàn rẹ̀ ó balẹ̀. Ọkùnrin náà wá bẹ̀rẹ̀ sí ronú pé tí Ọlọ́run bá sì téèyàn bá ṣe Ọlọ́run àyàn máa dáríjì kí tiẹ̀ ní gan. Ìfẹ́ ọmọbìnrin bẹ̀rẹ̀ sí wá sí ọkàn rẹ̀. Ìfẹ́ rẹ̀ bẹ̀rẹ̀ sí wá sí ọkàn rẹ̀. Arábìnrin tẹ́lẹ̀ tó bá fẹ́ lọ sí church tó bá ti kú nǹkan bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tọkùnrin tí obìnrin yóò lọ sí church lọ́kọ rẹ̀ ó béèrè oúnjẹ tí ò lè parí ní wákàtí kan. Ó lè sọ pé ìyẹn lòun fẹ́ jẹ ìyẹn olódó. Ó lè sọ pé kìíní kan lòun ó jẹ láti lè má jẹ́ kó lọ sí church. Ṣùgbọ́n lẹ́yìn èyí ọkùnrin wá rí pé ìwà rẹ̀ bẹ̀rẹ̀ sí yí padà lóòótọ́. Ó wá bá lọ sí church lọ́jọ́ kan. Ó ti ń gbé lọ sí church tí ó ti fẹ́ máa lọ máa drop ẹ̀ ní area àbí church yẹn láì máa pé ọkọ máa ń padà wá yóò jókòó sẹ́yìn church láti máa gbọ́ ìwàásù. Tó bá ti kù díẹ̀ tí wọ́n fẹ́ ṣe eré ọ̀fẹ́ ọkọ yóò ṣe kíni o yóò gbé mọ́tò yóò tètè sá lọ. Ọjọ́ kan tí Ọlọ́run ó wá bá ọkọ pàdé ni wọ́n sọ pé gbogbo àwọn tí
ó ń fẹ́ ìrànlọ́wọ́ Ọlọ́run àti àwọn tí ó ti bá Ọlọ́run pàdé nínú ìpéjọpọ̀ àdúrà yìí, ẹ mú aṣíwájú àtàwọn tó fẹ́ fi ayé wọn fún Jésù. Lárábìnrin wa ní ló ń rí ọkọ òun níwájú, òun tún bojú ẹ̀yìn pé àbó ni àbó ńkọ́. Lẹ́yìn ìgbà tí ọkọ sì wá náwó sókè, wọ́n gbàdúrà fún, ó fi ayé rẹ̀ lé Jésù lọ́wọ́. Ló wá jẹ́rìí pé tọ̀ òun ìbá ti má fi ayé òun lé Jésù lọ́wọ́ bí kò ṣe ìwà ìyàwó òun tóun rí bóun ṣe bá wá sí chọ́ọ̀chì. Tó bá ń pẹ́ ní chọ́ọ̀chì òun máa ń sọ fún tẹ́lẹ̀, òun fi máa ń bu pé ìyàwó pásítọ̀ ni wọ́n ń bá sùn ní chọ́ọ̀chì. Ìdí tó fi ń bá wá nìyẹn. Ó ní ṣùgbọ́n nígbà tó ń débi òun bá Jésù pàdé. Wá wò ó, báwo ni tìrẹ ṣe jẹ́? Wọ́n ní o tẹríba olóò tẹríba, ó ní àgùnbánirọ̀ ni wọ́n, kò sí nǹkan tó ṣe tó lè ṣe. Ọba tí ẹ ṣe tẹríba díẹ̀ kó o jẹ́ kó kọ Ọlọ́run ó farahàn. Bákan náà ẹ̀yin ọkùnrin tí wá ń bẹ lára wa, bọ̀dá, ó mà sì yẹ kó o sì fi ìfẹ́ hàn fún síyàwó rẹ o. Lágbára Ọlọ́run Olúwa yóò tún fi àyè sílẹ̀ láti fi àwọn ẹ̀kọ́ pàtàkì bíi mélòó kan tó ń bẹ níwájú. Bẹ́ẹ̀ ni ọ̀nà bíi mélòó kan pàtàkì tó fi lè gbádùn ìyàwó ẹ̀. Ṣùgbọ́n lónìí Olúwa ní fẹ́ràn aya rẹ. Kí nìdí t'Olúwa fi ní kó o fẹ́ràn ìyàwó ẹ̀? Máa sọ díẹ̀ fún ọ. Ìdí ìkíní ni pé kó o má bàa kú lójijì. Bóyá tó o bá gbọ́ yẹn sétí ìṣíníyè ó dé bá. Bọ̀dá, tó o bá ti fẹ́ kú lójijì, fẹ́ràn ìyàwó ẹ̀. Torí pé tó o bá fẹ́ràn rẹ̀, anything ni wọ́n lè fi ṣekú pa ọ́. Bẹ́ẹ̀ ni ṣe ni kó farabalẹ̀ kó o gbọ́. Mo ń sọ nípa ti Sámsónì lẹ́ẹ̀kan. Ó dàbí àwàdà. Alágbára ni Ọlọ́run ní ìpín rere fún Sámsónì. Ìwé máa sọ fún wa pé Sámsónì sì bẹ arábìnrin kan pàdé, Dèlílà, òun ló wá lọ fẹ́. Ìlú ọ̀tá ló sì wà. Dèlílà tó fẹ́ yìí, òun ló ń béèrè pé Sámsónì, níbo lágbára rẹ wà? Ó ń purọ́ tàn mí ni. Ó sòótọ́ gbogbo ẹ̀yin ọkùnrin ẹ̀jọ́ lóòótọ́. Ẹni tó bá jẹ́ pé lóòótọ́ ní níbo ni, kí ni pin number rẹ? Kí ni àláàtì rẹ? Kí ni contract number rẹ? Wọ́n béèrè àṣírí ayé ẹ̀. Wọ́n gbé ọ létan torí ìdí wo. Bọ́dá, ó ń gbé lọ Àbújá, ó ń gbé lọ sí Kánò. Ikú ló gbé tira. Ìwọ ló béèrè lọ́wọ́ àwọn tó béèrè ti ṣe léṣe. Kí nìdí? Ìdí ni wípé Ọlọ́run fi agbára fún obìnrin. Agbára tí Ọlọ́run fún obìnrin ó pọ̀. Wọ́n lè sọ di púpọ̀, wọ́n sì lè dín nǹkan kù. Bẹ́ẹ̀ ni wọ́n lè sọ ayé rẹ dáadáa, wọ́n lè sọ pé yóò dára fún ọ. Àwọn kan náà ni wọ́n lè sọ di ẹ̀dùn arinlẹ̀. Olúwa fẹ́ràn wọn. Bíbélì sọ nínú ìwé Òwe, ó ní obìnrin àjèjì ni kó kórìíra. Obìnrin àjèjì, obìnrin olóbìnrin ló ń wọ̀ lójú. Ó fi ìyàwó àtọmọ sílẹ̀. Owó tó yẹ kó fi tọ́jú wọn, àlè ló ń ná fún. Ṣé o mọ̀ kó ti dá fún ọ bẹ́ẹ̀ ká má sọ nǹkan mi? Ọlọ́run sọ fún ọkùnrin pé ìwọ ọkùnrin o, ní ìfẹ́ síyàwó rẹ. Ọlọ́run tó sọ bẹ́ẹ̀, ó mà dí tó ń ṣe é. Tó o bá nífẹ̀ẹ́ sí, ikú ló ń lé ọ bọ̀. Torí wípé ọjọ́ kan ó jọ́ kan tí wọ́n wá ibi tí agbára rẹ wà. Sámsónì, níbo lágbára ńlá rẹ wà? Wọ́n ní Dèlílà sì gbé ilé ìtàn. Ó sì ń fi ọwọ́ pa igi irun orí rẹ̀. Ó purọ́ fún lọ́jọ́ kìíní. Wo tó bá fi okùn dì mí,
agbára yóò kú mi ò ní lè ṣe kankan títí tó fi láti sọ nítorí pé ó gbélé ìtàn a sì tún fún lọ́tí díẹ̀ ó ti yó náà mi ò yó wèrè rẹ̀ tí ó ń gbọ́ yóò lóun òyó èèyàn bíi méjì mẹ́ta ló gbé olórí sórí bẹ́ẹ̀dì ó mọ nǹkan tó ṣẹlẹ̀ kó tó jáde láàárọ̀ kùtù àwọn àlè tàbí àwọn aṣẹ́wó wọ́n ti ransáàkì gbogbo báàgì rẹ̀ àtiwé ìrìnà àtiwé gbogbo ẹ̀ ni wọ́n ti bá ikú lọ sórí wọ́n sọ ọ́ dẹ̀dọ̀ àrinlẹ̀ ó mọ̀ dídí ó láyé rẹ̀ bàgẹ́ mo ti sọ pé now Sámsónì àwọn ọ̀tá dé ìgbà tí mo ka àwọn ìwé yìí mo ń bi ara mi léèrè pé ó yẹ kí Sámsónì náà kó tiẹ̀ kíyèsára pé kí ló ń béèrè ìdí agbára mi fún mo ti gbàgbé pé tóbìnrin ó bá béèrè nǹkan lọ́wọ́ èèyàn tí ó bá pààyàn so you have no choice bó a sọ náà ni wọ́n ní ó sì ti fi ńgbà tó gbé ilé tán ọkùnrin míì tó bá di obìnrin tó lẹ́wà ara rẹ̀ ó máa gbọ̀n gbúrú ohun tó bá wí ni bí irú yín báyìí ohun tó bá ti wí lára rẹ̀ ń gbọ̀n torí ẹlẹ́wà láì máa ń pé èmèrè lè ṣútì sí ọ ẹ lọ bá yé rẹ̀ jẹ́ kí ló fẹ́ ṣe olóògbà kọ́ńtíráàtì gba mélòó mílíọ̀nù ó gbàdúrà Olúwa má jẹ́ káyé ó lọ́wọ́ sọ̀rọ̀ mi àdúrà ni mo gbà ládùúrà pé ilé oníkálukú wa ò ní dàrú ohun tẹ́mi Ọlọ́run kọ́ wa nísinsìnyí náà ni pé kí ni àwọn ojúṣe wa gẹ́gẹ́ bí ọkọ àti aya tá a lè ṣe fún ara wa fún ògo Ọlọ́run tí ilé wa ò fi ní dàrú ẹ tẹríba fúnra yín ẹ fẹ́ràn ara yín ẹ jẹ́ kí ìṣọ̀kan kí ó wà bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kí ìṣọ̀kan kí ó wà tó bá lè tọ́jú ilé gbọ́dá ohun tó yẹ láti fi sílẹ̀ nílé Ọlọ́run ó mọ bàṣírí rẹ ẹ jẹ́ kí òótọ́ kí ó wà ìwé má ní kí ìfẹ́ kí ó wà láìṣẹ̀tàn tí ọkọ bá sọ pé òun wà nílé tàbí wà lọ́fíìsì ìwọ ìyàwó gbàgbọ́ pé bẹ́ẹ̀ ni má gba ohun alàgàtà tàbí ẹni mẹ́ta ẹlòmíràn sọ pé bó sì rí ìyàwó yín ó ń bọ́kùnrin kan sọ̀rọ̀ lára rẹ̀ ti ń gbọ̀n níbo ni apá abo ni níbo ni Sátánì ti fẹ́ gbin irúgbìn ìdìbàjẹ́ rárá mọ́jọ rí bẹ́ẹ̀ tó bá nífẹ̀ẹ́ rẹ̀ mo nífẹ̀ẹ́ rẹ̀ kò sóhun tí wọ́n lè sọ nípa ìyàwó mi ìfẹ́ wà láàrin wa bẹ́ẹ̀ ni kẹtolúwa ń fẹ́ nìyẹn wọ́n á gbà ládùúrà fún ọ àti fún èmi pàápàá àti fún gbogbo wa gẹ́gẹ́ bí ìrìnàjò Ọlọ́run lọ́kọ àti lábo kí ni àwọn ìgbésẹ̀ tí ó yẹ fún ìdílé wa láti lè gbé kí ìgbéyàwó wa kí ó lè wà ní àlàáfíà kí Ọlọ́run ẹ̀mí máa kí ó túbọ̀ máa kọ́ wa kó sì máa fi òye ra yé wa ọ̀pọ̀lọpọ̀ wa láò mọ̀ ìṣòro ti dé ọ̀pọ̀ ọgbà wà ló jẹ́ pé nípa àìgbára wa gbọ́ láàrin ìgbéyàwó ó ti mú kí ìfẹ́ kí ó di tútù ògbàyàwó ògbọ́kọgbọ́ mọ́ kò sí nǹkan tó gbọ́ kò sí nǹkan tó ṣe fine ìgbéyàwó ayé òde òní àgbélérí òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run ìdí nìyẹn tá a fi ní ìṣòro ìgbéyàwó ayé òde òní àgbé lórí ọgbọ́n ènìyàn irú ọgbọ́n ènìyàn wo kí ìyàwó lẹ́yìn ìgbà tó bá ti bímọ kan sí méjì ni ó ti máa lérò ìpètò máa dá tèmi ṣe àìmọ̀ torí ọmọ ni mo ṣe ń ṣiṣẹ́ obìnrin mi a máa kọ́lé lẹ́yìn ọkọ bẹ́ẹ̀ ni a ó tún sọ̀rọ̀ lérí ìyẹn lágbára Ọlọ́run pé tọ̀ ẹjẹ́ máa kọ́lé tèmi di àìkú mọ̀ ọkùnrin tí gbogbo ènìyàn ní kì í ṣe nǹkan tó dáa a máa sọ̀rọ̀ lé lórí lágbára Ọlọ́run Olúwa yóò ràn wá lọ́wọ́ àti wípé ǹjẹ́ ó tilẹ̀ lẹ́tọ̀ọ́ kí ọkọ tàbí aya kí wọ́n máa ṣe nǹkan láì mọ̀ tàbí ní ìdákọ́ńkọ́ láì jẹ́ kí ẹnikẹ́ni láàrin àwọn méjèèjì kí wọ́n mọ̀ Olúwa yóò ti kọ́ wa máa ṣe lérí àwọn nǹkan wọ̀nyí lónìí àti ní wákàtí yìí mo mọ̀ dájú pé Ọlọ́run fúnra rẹ̀ ó ti ràn wá lọ́wọ́ dé sáà kan lórí ètò yìí mo sì tún máa bi yín léèrè ìbéèrè mìíràn
lórí wípé àwọn ohun tí a ń pè ní ìjìpọ̀ ìgbànímọ̀ràn ọpọlọ tàbí ìbéèrè ọpọlọ èyí tí wọ́n ń pè ní quiz ní èdè òyìnbó. Ìkíní ni wípé nínú àwọn wọ̀nyí èèyàn mẹ́ta ló ń wá ọkọ ló sì ń wá aya. Ìkíní ìwà wọn ni mò ń sọ. Ìkíní òun ni òṣèlú ni yálà òṣèlú lọ́kùnrin àti òṣèlú lóbìnrin. Ó ń wọ́kọ, òun náà ń fẹ́yàwó fẹ́yàwó. Ìkejì òun ni ìránṣẹ́ Ọlọ́run, ó lè ṣe pásítọ̀ ni, prophet, apostle tàbí whatever. Ìránṣẹ́ Ọlọ́run ni arákùnrin yìí tàbí arábìnrin yìí. Àwọn náà ń wá ọkọ, ǹjẹ́ o lè fẹ́? Ó ń wáyàwó, ǹjẹ́ o lè fẹ́ ìránṣẹ́ Ọlọ́run? Ẹni àkọ́kọ́ òun náà ni ẹni tí mo ti dárúkọ lẹ́ẹ̀kan, òun náà ni òṣèlú lóbìnrin, òṣèlú lọ́kùnrin, ǹjẹ́ o lè fẹ́ òṣèlú? Ẹni ìkẹta òun ni àgbẹ̀. Bẹ́ẹ̀ ni àgbẹ̀ paraku ni, kò kàwé ṣùgbọ́n ó mọṣẹ́ àgbẹ̀. Ǹjẹ́ o lè fẹ́ àgbẹ̀? Ìdí tó fi fẹ́ kò yà sọ. Àwọn mẹ́ta wọ̀nyí ni wọ́n ń wá ta ni o, wọ́n ń wọ́kọ. Àgbẹ̀ lọ́kùnrin ó ń wá ìyàwó, àgbẹ̀ lóbìnrin ó ń wọ́kọ. Ìdí náà ni pé bóyá láti lè jọ máa ṣiṣẹ́ oko. Ǹjẹ́ o lè bágbẹ̀ lọ oko? Ǹjẹ́ o lè ṣiṣẹ́ oko? Àǹtí, ṣé o lè ṣiṣẹ́ oko? Bó o sì lè ṣiṣẹ́ oko, ǹjẹ́ o lè fẹ́ àgbẹ̀? Tó o bá sì lè fẹ́ àgbẹ̀, kí ni ìdí tó o fi lè fẹ́ àgbẹ̀? Onírárá ọ̀dà máa sọ, a máa gbọ́. Bó sì ṣe òṣèlú ni, nínú àwọn mẹ́ta wọ̀nyí ni wọ́n ṣàlàyé. Wọ́n kọ ìwé ẹ̀bẹ̀ pé wọ́n ń fẹ́ ọkọ tàbí aya. Ṣé o fẹ́ kan nínú wọn? Tí o bá sì fẹ́ kan nínú wọn, kí ni ìdí tó fi ní láti fẹ́ ẹni tó yàn láàyò ìbò fẹ́? Ìdí ni pé màá fẹ́ kí sórí tẹlifóònù nọ́mbà tó rí lábẹ́ amóhùnmáwòrán yìí máa pèsè. Torí náà arákùnrin arábìnrin, mo dúpẹ́ lọ́wọ́ yín lẹ́ẹ̀kan sí, mo sì ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ẹni tí ó ní ọgbọ́n tó sì ní òye tó sì ní ìmọ̀. Àwọn nǹkan tí a jọ jíròrò wọ̀nyí ó ṣòro fún ọlọ́gbọ́n ayé láti mọ̀. Gbà tí a bá gbé ọgbọ́n wa tá a gbé ilé ìmọ̀ ara wa, a rí mọ̀ pé a wá di òpè. Ìwé máa sọ fún wa pé ọgbọ́n ayé yìí kò wá ṣe òpè níwájú Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ láti lọ pé mo lówó mo lè ṣe. Ọ̀pọ̀lọpọ̀ olówó náà ní a sọ̀rọ̀ ìgbéyàwó. Olówó náà kò bá tẹ̀ rí pé owó ò ṣe é. Ọlọ́run nìkan òun ló lè ṣe é. Ìdí nìyẹn tí Jésù fi pé ó ní ẹ wá sọ́dọ̀ mi gbogbo ẹ̀yin tí ń ṣiṣẹ́ tí a di ẹrù wúwo lé lórí. Ó ní èmi ó sì fi ìsinmi fún yín. Ẹ gbá àjàgà mi sí ọrùn yín kí ẹ sì máa kọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ mi. Mo gbà ládùúrà pé kí Ọlọ́run ẹ̀mí mímọ́ kí ó dá sí ọ̀rọ̀ ayé wa, kí ó mú gbogbo ohun tí ó ní wá lára kókó láàrin ìgbéyàwó kó sọ ọ́ di ìdẹ̀rùn. Gbogbo ìgbéyàwó tí Sátánì ti túká, kí Ọlọ́run kí ó máa ṣe àtúnṣe. Àwọn ọmọ wa, Bíbélì sọ fún wa pé wọ́n wà fún iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu. Orí àwọn ọmọ rẹ ò ní gbàbọ̀dẹ̀. Lórúkọ Jésù wàá jẹ wọn mọ́. Ọlọ́run ẹ̀mí mímọ́, gbogbo àwọn ọmọ wa tí Sátánì ti bẹ̀rẹ̀ sí ju òkò ìdíbàjẹ́ sí, tí wọ́n mú gbó kiri, tí wọ́n ṣe jàgídíjàgan kiri, ara wọn padà pẹ̀lú agbára tí bẹ nínú ẹ̀jẹ̀ Jésù. Ìwọ ọmọ, ní orúkọ Jésù, kí ìyè àlàáfíà kí ó máa wọnú ọkàn rẹ lọ. Láti òní lọ, ẹ gba ìyè, kọ́mọ rẹ kó gba ìyè, kí ìdílé rẹ kó gba ìyè, kí ọkàn ìwọ gan kó gba ìyè. Ọlọ́run ìràpadà kí ó ra oníkúlùkù wa padà. Gbọ́ àdúrà
torí pé mo gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín. ẹ bá ní ń wí èmi lè wí dọ́là, ẹ bá ní ń sọ mo máa lè sọ di tomorrow. mo gbèdé o bàbá rere mo wí. mo gbèdé o bàbá rere. Ayọ̀mídé, Ayọ̀mídé, Adesmark production, Ayọ̀mídé, àwọn ló tún gbòde, Ayọ̀mídé, individual production, Ayọ̀mídé, àwọn ló lè ṣe o, Ayọ̀mídé, ìgbéyàwó ló fẹ́ ṣe, Ayọ̀mídé, ọmọ ló fẹ́ kó o, Ayọ̀mídé. tó bó ṣe jẹ́ lẹ ti gbọ́ yẹn o. fún professional video coverage ìyẹn digital tí ò jẹ́ ṣẹ́jú wàìwàì láyé, ayẹyẹ káyẹyẹ tí kò ní gbàgbé tàbí àtúnṣe, ẹ jẹ́ máa fowó jóná pẹ̀lú àwọn pọ́kúlówó emergency video men kọ́lọ́run ṣọ́ wa ń bẹ̀ o. Adesmark Productions, bẹ́ẹ̀ ni Adesmark yàtọ̀, ẹ pè Adesmark 07956 921 064. Ayọ̀mídé, Ayọ̀mídé, Adesmark production, Ayọ̀mídé, àwọn ló tún